ọmọ Yorùbá kí ni mo sọ fún yín? Kí ni mo sọ fún yín? Ṣèbí mo jáde lánàá mo pariwo pé ogun ti dé, wàhálà ti bẹ̀rẹ̀. Àwọn olórí burúkú kan tó jẹ́ wípé wọn ò kọjá orí WhatsApp wọ́n á máa sọ̀sọkúsọ. Ẹ wá wo bó ṣe ṣe àná aláàná yìí tí mo sì pariwo yìí tí àwọn èèyàn sọ pé rọ́ ni. Fídíò tí mo fẹ́ fi hàn yìí eléyìí ò kì í ṣe pé wọ́n ní. Eléyìí ò kì í ṣe wọ́n ní kò ń ṣe ASAs ń tẹ́ máa fojú ara yín rí nísinsìnyí ni. Ẹ wá wo bó ṣe ṣá ẹni ẹlẹ́ni. Àwọn Fúlàní jí ẹni yẹn gbé. Wọ́n gbé lọ sínú reserve forest. Ẹ wá wo bó ṣe fi ìbọn ba gbogbo apá ẹ̀jẹ̀. Wọ́n condemn apá yẹn yánmayànmá yánnayànna. Ẹni tó bá fẹ́ video evidence mo máa fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gba fídíò àná ní ibi tí wọ́n ti ń ṣígun tí mo send tí mo jáde tí mo wá sọ̀rọ̀ nípa ẹ̀. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé must be dey play múlẹ̀ kìnìkan. Ṣé rò pé ó possible kí n wá sójú agbègbè báyìí tí gbogbo ayé ń wò mí kí n máa sọ̀kan tí ò rí rí? Is that possible? Èmi dẹ̀ mọ̀ pé ẹ̀yin ọmọ àlè Yorùbá tí wọ́n fún lówó tó dà sáàrin wa, ẹ̀yin lẹ̀ ń condemn nǹkan tá à ń sọ. I am here with a video evidence. Àná alánà sì lélẹ́yìí. Àná alánà ló ṣẹlẹ̀. Kò ń ṣe pé wọ́n ní wọ́n gbé àdá, wọ́n la orí ẹni yẹn báyìí, wọ́n là á tó jí kòtò. Tó bá dàbí irọ́, mo ní video evidence lọ́wọ́. Eléyìí kì í ṣe pé wọ́n ní tàbí ṣùgbọ́n. Confirm ni confirm video evidence ó wà lọ́wọ́ mi. Wọ́n la orí ẹni yẹn báyìí. Wọ́n wá fìbọn tú gbogbo ọwọ́ ẹ̀ka. God so good. Àwọn èèyàn wa bí wọ́n ṣe rí fún wọn ti jí ẹni yẹn gbé báyìí. Wọ́n tẹ̀lé wọn wọnú reserve. Mo máa play video yẹn fún yín. Mo lè má fi hàn dáadáa. Ẹ ṣáà ti mọ bí mo ṣe máa fi hàn. Bá ti máa ń fi ọgbọ́n fi hàn yín. Torí platform kó má bàa block channel wa. Ẹ wá wo bó ṣe ṣe ọmọ Yorùbá. Kábíyèsí Elédùmarè. Àwa ń sọ pé ogun ti dé. Àwọn kan wá dúró síbì kan. Wọ́n wá ń sọ pé ogun ò tí ì dé. So ó nígbà tó bá ju mísáì tí gbogbo ilẹ̀ Yorùbá parun. Gbà ẹ́ lè máa mọ̀ pé wàhálà ti dé, pé ogun ti dé. À ń sọ fún yín pé àwọn pípù yìí ethnic cleansing ni wọ́n ń ṣe. Wọ́n ń pa ìran Yorùbá rẹ́ díẹ̀díẹ̀ ni. Ẹni wọ́n là pa. Ó jọ gàté kò jọ gàté. Ṣé kò fẹsẹ̀ kan múlẹ̀ báyìí? A ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tí wọ́n ṣá yánmọyànmọ wọ́n la orí ẹ̀ báyìí. Òun lèmi ṣe máa ń sọ fún yín wípé ìwọ tó bá jọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá báyìí tí o ò lájẹsára, tí o ò dúró tán, òkú tó rìn ní ẹ o. Má jẹ́ kí wọ́n parọ́ fún ẹ. Òkú tó rìn òun ni ẹ. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níbi tí ilẹ̀ Yorùbá délé nìyí, o gbọ́dọ̀ dúró tán. Tó bá ranjú mọ́ ẹ kó ranjú mọ́ wọn. Tó bá fẹ́jú mọ́ ẹ kó ṣe níbi tabadé yìí. Òun lẹ ṣe rí tí mo ní ẹ pé bàbá Máyégún, ẹ pé wọn. Irú ẹni tí wọ́n fi àdá la orí ẹ̀yìn sí tí wọ́n fìbọn fọ́ owó ẹ̀yàmayàmá. A dúpẹ́ pé kò tiẹ̀ bóyá ó máa wáyé bóyá máa àìtí mọ̀. But àwa gbàdúrà pé lágbára Ọlọ́run kò ní kú. Pẹ̀lú ọmọ Yorùbá ọkọ̀ ò ní bọ́ sí mọ́. Lọ́pẹ́lọpẹ́ pé àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá, àwọn vigilante, àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn social corps, àwọn ọdẹ ìbílẹ̀, àwọn ìfẹ́lódùn, gbogbo wọ́n combine, wọ́n lé wọn wọnú reserve forest. Òun ni wọ́n fi rẹ́ni yẹn pa. Wọ́n ń dún ọ̀run ẹni yẹn lọ́wọ́ ni wọ́n débẹ̀. Wọ́n ti dún kẹ̀yìn ọ̀run ẹni yẹn níbà. Wọ́n ti dún. Wọ́n dẹ̀ fìbọn fọ́ gbogbo ọwọ́ ìyàmàyàmá. Wọ́n dẹ̀ gbé orí ẹ̀. Wọ́n là á dá mọ́ tó jí kòtò wọnú gidi gan. Ọmọ Yorùbá wàhálà ti dé. À ń sọ fún yín ẹ fẹ́ gbọ́. À ń sọ fún yín ẹ fẹ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dẹ̀ mọ̀ òtítọ́. Ṣùgbọ́n nítorí pé kò kàn mí, kò tí kàn mí, tí ó dìgbà tí nǹkan burúkú bá kàn yín, tí ó dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣá àwọn èèyàn ní ìṣàkúṣà, tó bá ń pa àwọn èèyàn lójúlé sójúlé, ṣé ìgbà tó bá dé ààfin ọba
tó bá dé àwọn governor's office, tó bá dé àwọn ibi tí ò jẹ́ kó dé, ìgbà yẹn máa sáré káàkiri. Ṣé tó yẹ ká máa dúró dìgbà yẹn? À ń sọ fún yín nísìnyí pé àwọn Arábí yìí wọn ò bá wa mu ní kékeré, ẹni wọn là ń pa. Ẹ jẹ́ n play fídíò yẹn fún yín. Nígbà tí mo wo fídíò yẹn, omi tí ó lè sí mi lójú, ó sáré dálẹ̀ pàràpàràpàràpàrà. Ẹ wá wo bí mo ṣe ń sunkún bí ọmọ kékeré. Mo wò pé ṣé yóò lọ́dẹ̀ ṣe báyìí? Èèyàn ọmọ Yorùbá lọ́dẹ̀ ṣe báyìí. Ṣó jẹ́ kó máa ṣe ọmọ Yorùbá báyìí? Nígbà tá nírú àwọn bàbá bíi bàbá Máyégún, tá ní àwọn bàbá bíi Ọọ̀ni of Ifẹ̀, tá láwọn bàbá bíi ọba Aláké, a ní bàbá bíi ọba Síkírù Àwùjalẹ̀, a ní bàbá bíi bàbá wa Dr. Chief Sunday Igboho, tá ní àwọn bàbá Professor Banji Akintoye, a ní bàbá bíi Bọ́lá Ahmed Tinubu, bíi Olúṣẹ́gun Ọbásanjọ́. Orúkọ là ń pọba aládé, gbogbo balẹ̀ Yorùbá pátápátá káàpàtà. A ní àwọn bàbá bẹ́ẹ̀ yẹn, nǹkan báyìí dẹ́kun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Where did we get it wrong? A ti máa ń sọ fún yín tipẹ́, ẹ lọ múra sílẹ̀. Tẹni tí ó dé la rí, a ò mẹni tó fẹ́ kàn o. Màkọ̀ dẹ lóye ń kàn. Oyè tó kan ará wò, ó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Tó bá kan ará Ẹdẹ tó ń bọ̀ wá kan ará Ìwó padà. À ń sọ fún yín, kò sí nǹkan tó dàbí ká gba òmìnira ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá la fẹ́. Ẹ jẹ́ ká fi àsìkò yìí kí gbogbo àjọ pariwo ní comment section wípé we want Yorùbá nation. Enough is enough. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé genocide ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé wọ́n pa wá lẹ́yọ ẹyọ. Ṣèbẹ́ gbọ́ngàn tí ìjọba Niger Republic, ṣèbẹ́ gbọ́ngàn tí wọ́n sọ, wọ́n dárúkọ afẹ̀míṣòfò kan, wọ́n ní kó máa enjoy protection Nigerian government. Pé tó bá ṣe mistake cross sí Niger border, wọ́n náà wá mí àwọn máa pa ní fọ́nà ìfọ̀ṣù. Imagine Niger Republic níbi tí a tẹ̀ nígbàgbọ́ pé bẹ́ẹ̀ kì í lú àwọn Zábárúmá, ta nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni Fúlàní pọ̀ sí jù. Àṣé kò ń ṣe bẹ̀ gan làwọn afẹ̀mí ṣòfò ìgan wà. Ohun tí wọ́n ń tẹ́ ní Nàìjíríà wọ́n bí aláìyá wọn dá, wọ́n lè tí àyẹ̀wò ní Niger Republic. Niger Republic sọ wọ́n ní tó bá bí aláìyá afẹ̀míṣòfò yẹn dá pé kó ṣe mistake cross bọ́dà Nàìjíríà sí Niger Republic, pé tí àwọn ò bá pàdánù kó pé àwọn ọlọ́mọ àlè. Wọ́n ní ó enjoy protection Nigerian government. Can you imagine that? Can you imagine that? Tí Niger Republic bá lè sọ irú ẹ̀, àwa dẹ̀ ti ń pariwo fún yín láti jọ̀ǹdọ̀ ẹ̀ pàwọn Arábí tí wọ́n pa wá. Ìjọba ò fẹ́ mú wọn ni. Tí ìjọba bá fẹ́ mú wọn, it takes Nigerian government nothing to ransack all of them. Kò ná Nigerian government ní anything láti mú gbogbo wọn. But ìdí tí wọ́n ṣe mú wọn is best known to them, and we don't care. We don't even care any longer. Ẹ̀yin security ìbílẹ̀, ẹ̀yin ọdẹ ìbílẹ̀, ẹ lọ múra sílẹ̀. Torí wípé a máa kọ̀, bàbá Bọ́lá Ahmed Tinubu náà ni wọ́n sọ wípé the rule is defend yourself. Àwa náà dẹ̀ máa defend, we will not attack anybody, but we will start from now to defend ourselves. Ẹ jẹ́ n fi fídíò yẹn wọ̀nyí, kẹ́ wo bó ṣe pa ọmọ Yorùbá ní fọ́nà ìfọ̀ṣù. Kẹ́ wá wo bó ṣe pa ọmọ Yorùbá ní pakúpa, bí wọ́n ṣe ṣá ọmọ Yorùbá ní ṣàkúṣà. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ múra. Ẹ já lọ múra. Ẹnìkan ṣoṣo tí Ọlọ́run tún fi àánú àwa ọmọ Yorùbá sí lójú, òun ni àwọn kọ̀ọ̀kan tún lépa tí wọ́n fẹ́ padànù. Ìyẹn bàbá wa Olóyè Sunday Igboho. Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. Ọlọ́run tó kó bàbá yìí yọ ní July 1st. Ọlọ́run kódà ẹ máa múra sílẹ̀. We are going to celebrate July 1st. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ká máa ń celebrate ẹ̀. A máa tún celebrate ẹ̀ again. July 1st. Ọjọ́ tí Ọlọ́run kó aláàánú gbogbo ilẹ̀ Yorùbá yọ. Ọjọ́ tí Ọlọ́run kó Jésù wá yọ. Wọ́n ní tí Jésù bá máa dé,
á débi olè lọ́sàn-án olóyè Ìgbòho tiẹ̀ wá débi olè Sunday Ìgbòho débi olè bàbá tún débi aláàánú wa Ìgédé ni ta ló mọ̀ bóyá Jésù tó ń sọ rèé torí Jésù ṣe nǹkan tẹ́nìkan kan ò lè ṣe nígbà ayé ẹ̀ bàbá wa olóyè Sunday Ìgbòho náà ohun tí wọ́n ṣe nígbà ayé wọn yìí kò sẹ́nì kankan tó lè ṣe nílẹ̀ Yorùbá ẹ má jà tọra wa ẹ kéwé kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọlà ewé ló kọlà fẹ́ kọ ẹ jẹ́ mò ń sun sẹ́yìn torí pé mo fẹ́ play fídíò yẹn mi ìdẹ̀ fẹ́ jẹ́ kí ẹ máa mi ò fẹ́ jẹ́ kó ṣò dáadáa kó má lọ ti channel mi pa ẹ mọ̀ tàbí fi communicate rè now ẹ la rí dáadáa ṣe rọwọ́ yẹn bí ó ṣe bù mi ò fẹ́ ṣù ẹ̀ dáadáa ni o ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó mẹ́sẹ̀jì mi ṣé ẹ rọwọ́ yẹn ṣé ẹ rí ẹ rọwọ́ yẹn mi ì fẹ́ ṣù ẹ̀ dáadáa ni o wọ́n kọ̀ ní ẹ̀mú ọwọ́ yẹn kábíyèsí Elédùmarè hospital bed ní màá ẹ wà yẹn o ṣé ẹ rí ẹ sì máa gbọ́rọ̀ ilẹ̀ ẹnu ẹni yẹn sì máa sọ̀rọ̀ ní second video wọ́n sì máa sọ̀rọ̀ ẹ wá wo táwọn olórí burúkú tí wọ́n ṣe fún wa nílẹ̀ Yorùbá ẹni tó wá sọ pé ohun tí wọ́n ń ṣe ó tó gẹ́ bí wọ́n ṣe ń pa wá yìí ó tó gẹ́ òun lẹ́yìn kó wá ń gbógun tì ẹ̀yin náà ẹ wò ẹ wá dúró irọ́ ńlá bàtàbàtà tí Gani Adams tí wọ́n pamọ́ sí Sunday Igboho ta gbọ́ pé wọ́n pamọ́ wọn kẹwọ́ wúrọ́ yẹn imagine ẹni tó sọ pé kó má pa wá mọ́lẹ̀ Yorùbá Ìbà Gani Adams ò lè support wọn ẹ tún fẹnu bà wọ́n jẹ́ káàkiri wọ́n pè yín lẹ́jọ́ síbàdàn ṣèbó jẹ́ kẹ́yìn ṣó bàndán ni ó jẹ́ kí ẹ ṣó bàndán kẹ yọjú sílé ẹjọ́ ẹ yọjú sílé ẹjọ́ ó ní kẹ bẹ̀bẹ̀ ẹ lè bẹ̀ ẹ wá ń wá àwíjàre ṣe rí pé gbogbo wa ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ẹ sọ yẹn torí pé a ti rí níbi bí kí la tiẹ̀ fẹ́ pè náà bí empty barrel a ti rí ibi fẹnu já wáyà ọ̀tọ̀ nìkan tí wọ́n ní ẹni tó ní kó ṣe tó ní tó kọ̀ tó ní nǹkan báyìí ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá kí ni Ìbà Gani Adams rí ṣe sí kí ni gbogbo ẹ̀yin mú kú tẹ́ǹtẹ́ ni wọ́n rí ṣe sí ẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí ẹni tó náà tún yọ̀ǹda fún wa nílẹ̀ Yorùbá tó fẹ́ kó àwa ọmọ Yorùbá kúrò lóko ẹrú ẹ tún wo ohun tẹ tún ń ṣe fún kódà ẹ mọ̀ pé no life champion current champion ló wà confam mo sọ fún yín no life champion current champion ló wà ẹni tó lóun bá dé gbé dìde láyé ẹ̀dá kan ò lè gbé ṣubú ẹ jẹ́ n fi second video hàn yín after àgbà tí wọ́n rọ̀ṣì ẹ̀gbọ́n yẹn lọ sí hospital tí wọ́n bá wọn fi bandage fi de gbogbo bẹ̀ yẹn tí wọ́n ṣàṣe first aid tí wọ́n tọ́jú wọn ní ìwọ̀nba ráńpẹ́ ẹ jẹ́ n fi hàn yín ibẹ̀ náà làwọn náà ti padà sọ̀rọ̀ ibẹ̀ lẹ ti máa gbọ́ pé wọ́n lé wọn wọnú reserve forest ẹ wò kọ́ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tó jẹ́ kẹ́ mójútó ẹ mójútó ohun tí ó kọ̀ yín lọ́wọ́ tí ó kọ̀ yín lẹ́sẹ̀ lẹ́yìn yọnu sí nonsense ẹ wò. Adéyẹlé èèyàn wa tí mo ṣàlàyé ẹ̀ fún mi sọ pé nípa ọ̀rọ̀ àwọn Fúlàní mo ní ìṣẹ̀lẹ̀ pé ó ṣẹlẹ̀ sí dáa torí ẹ̀ wọ ipò ìsáàmù òun lélẹ́yìn tó àwọn ibi tí wọ́n ti ẹ̀rọ láì àṣàkì pẹ́pọ́ náà òun náà ní ó wà láyé ó wà láyé òun náà bá wọn sọ̀rọ̀. Orúkọ mi ni Adéoyè Ọládòkun. Adéoyè Ọládòkun. Adúpẹ́ fọ́lọ́run wípé tó a rí ẹ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láàyè. So Ọlọ́run ṣeun nínú ńláńlá rẹ̀. Adúpẹ́ fún Ọlọ́run. Báwa ni ìlera rẹ báyìí? Ìsìnkúlẹ̀. So àwọn èèyàn wa
tí a tún jọ kọ́wọ̀ọ́rìn wá láti Àkúrẹ́. Ó wà ní nínú hospital ní Ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ẹ̀jọ̀ abẹ bàbá tí wọ́n padà fún rescue ẹ̀ àwọn náà tún lé lẹ́yìn bàbá wa Mustapha Adéjùmọ̀ so àwọn ni wọ́n tún fi ṣe lọ́lọ́run fi ṣe gàrí tíra wa kó tó di pé àwa náà pé a padà wọ inú igbó yẹn ọ̀tá ṣàdúpẹ́ fún Ọlọ́run pé ẹ̀mí rẹ̀ ó wà láàyè Adéoyè àwọn Fúlàní mélòó ló ní wọ́n àwọn mẹ́wàá ẹgbọ́ báyẹn ní pẹ̀lú ògo Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ Ọlọ́run tó bá wa la ẹ̀mí rẹ̀ Ọlọ́run ẹ̀rù wáyé. Èèmù wọn nìyẹn aṣáàdúpẹ́ fún Ọlọ́run ẹ̀rù wáyé ọwọ́ yẹn tó kù sí jẹ́ nìyẹn ní bàbá mi. Ṣé iná gbọ́ èèyàn wa ṣe ti pé kò ṣe pé máa fi sọ àròsọ ọ̀rọ̀ àná lélẹ́yìí o àná dẹ̀ lè ní jáde tí mo wá sọ fún yín pé nǹkan báyìí làwọn ará bíi ni wọ́n tún ti sọ síta o ẹ mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ohun tí mi bá rí mi ní sọ láyé yìí tẹ bá gbọ́ pé mo sọ kankan kẹ́ mọ̀ pé bó ṣe rí nìyẹn àwọn tẹrí tí wọ́n ń tako ọ̀rọ̀ tá à ń sọ tàbí tí wọ́n ń tako ọ̀rọ̀ tí Sunday Igboho sọ àwọn ìránṣẹ́ àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ wọn yìí ni àwọn ìránṣẹ́ wọn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ bá rí bí wọ́n ṣe máì ọdẹ ní gómìnà ní Ondo State gómìnà Ayédàtiwá ní gómìnà Ondo nǹkan báyìí dẹ̀ ṣẹlẹ̀ newspaper kankan ò gbé sọ lórí rédíò Ondo State tá a bá post kìíní nísìn ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ondo tó máa jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní criticize ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ó ju wọn ò tó pé irọ́ ni kìíní kan igbá kan can you imagine ṣé wọ́n ní èèyàn tí wọ́n ti máa pàdánù nípakúpa a gbọ́ pé wọ́n ń dúnbù máì lọ́wọ́ la débẹ̀ ẹ pé bàbá Máyégún ẹ lọ pé ẹ jẹ́ pílẹ̀sì nọ́mbà bàbá Máyégún tí a bá sọ̀rọ̀ nípa bàbá Máyégún tán ká wá bọ́ sí second chapter. ògbénu omi rírà ń tẹja ògbólógbé gúgú. ògbénu omi rírà ń tẹja ògbólógbé gúgú ní dún tàbàtàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bí ẹni wẹjú aníkúlápó agbọ́sẹsẹ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mú mi àjò dànù bí gèrè bá mú mi àjò dànù tilẹ̀ tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. ẹ pé bàbá Máyégún ṣe mọ̀ pé wẹ́ni tí wọ́n ṣá lórí ẹ̀ tí ó rí ẹ̀ là ó má là gidi gan máa ní tó bá dàbí irọ́ ẹ pè mí ẹ WhatsApp mi sórí WhatsApp nọ́mbà mi +229 57 74 79 70 +229 57 74 79 70. Ẹ jẹ́ kí n kọ́ sí ojú screen fún yín mẹ́sẹ̀gì mi mo máa sẹ́ẹ̀dì ẹ̀ sí yín kẹ́yìn náà wò ẹ wo àrà tí Fúlàní fi ọmọ Yorùbá dá ẹ wo àrà tí Fúlàní
tó ń fi àwa ọmọ Yorùbá dá ẹja lọ dira. Ṣé mọ̀ pé irú ẹni tí ṣé mọ̀ pé irú ẹni nísìn tó bá yẹ kó lájẹsára ó possible kí gbogbo ọdún Ọlọ́run lọ́ba onídéédé o +234 57 74 79 70. Nígbà má bínú o. Bá mi kọ́ sí ojú screen +22 +234 57 74 79 70. WhatsApp number mi nìyẹn. WhatsApp number mi nìyẹn. Òun nìyẹn. Ẹ ṣé bàbá wa Ṣóbádé, mo kí yín gan ni sà. Ẹ ṣé tẹ́ bá wa pin yẹn. Now, tá bá ń sọ fún yín wípé òmìnira Yorùbá òun ló kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè Yorùbá tí wọ́n mọ tó ń ṣe, bóyá ká dẹ̀ sọ pé díẹ̀ ti dà sí wọn lọ́pọlọ, wọ́n á máa sọ wípé kò ì kan òmìnira, kò tí kò òmìnira, kíní kan ló kàn, igbá kan ló kàn. Ẹni tí wọ́n ṣe ní jàǹbá yìí, ẹ sọ fún mi, tí ó lè bẹ Ọlọ́run pé kí Fúlàní sì wà lẹ̀ Yorùbá mọ́. A dẹ̀ ń sọ fẹ́yìn àgbààgbà wa, ẹ kó àwa ọ̀dọ́ jọ, tó bá jẹ́ máa rú wọn lágbára àbí bákan ẹ̀ka lókè ìpolówó ọjà lábàjẹ́ bàbá mi. Láàólá Bitter Tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá Bitter Tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá Bitter Tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́, Láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 26 5000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Nígbà tá à ń pariwo fáwọn Fúlàní darandaran ló ń fi ojoojúmọ́ ló ń fi gbogbo ìgbà fi ṣe àwa ọmọ Yorùbá ní jàǹbá, àwọn olórí burúkú kan dìde wọ́n ní irọ́ ni pé àwọn Fúlàní Sahara tó wá láti Chad, tí wọ́n wá láti oríṣiríṣi Guinea, Mali, kọ̀ọ̀kan, fáwọn ni wọ́n pa àwọn èèyàn káàkiri kò ń ṣe Fúlàní darandaran. Mo fẹ́ pè fídíò kan fún yín, ẹ wò. Idan ba gwamnati ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba, Allah ubangiji ya tsine man, Allah dauki rayuwata a wurin nan. Bahilla ce saniya aka san shi da ita sai noma. Saniya ba ta haihuwa bindiga AK-47. Bahilla ce bai da makera da zai kera bindiga AK-47. Gwamnati ke turowa har muka samu. Mu kuma wallahi dalilin da ya sa billahi lazi shekara na 7 ina makarantar allo. Amma lokacin da na dawo na tsinci kaina a cikin wannan abun, wallahi ina mamaki, kullum ina tunanin rayuwata. Saboda mahaifa na akalla a kasar dan banga da so. Ṣèbẹ̀ gbọ́ nǹkan tí wèrè yẹn sọ, tẹ́ ẹ̀ bá tiẹ̀ pé dè, gbà táwa fún àwọn èèyàn nǹkan tí wọ́n sọ kó sọ. Wọ́n ní darandaran lòun àtàwọn yòókù òun, pé Sànga làwọn fi ń da màálù, pé ìjọba Buhari bóyá kò dẹ̀ wá kí n ṣe fídíò yẹn nìbọn eléyìí náà wọ́n mú un tó ń jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn máa ń gbé AK-47 táwọn máa ń gbé da màálù tí táwọn fi ṣoríṣiríṣi iṣẹ́ ibi
tó ń jẹ́wọ́ ẹ̀ pé ẹran lòun ń dà ìjọba Buhari ló kó AK-47 fáwọn ẹ wọlé. Can you imagine that? Wai misa ba a raba kasa don Allah ba kowa tashi. Inyamurai a ba su yi Biafra, Yarbawa a ba su yi Oduduwa Republic, mu ko in Najeriya in su canza mata suna muka yi. Shikenan maganin ƙeya rabuwa. Ni ban san taurin kan da ke ɗiban mutanen mu ka arab in ba a raba ƙasar shi mai amfanin zama da su. Mutum ne ya riga ya rena ka bai son ko mi kai bai gani nai duk kokarin da kai mai bai gani don Allah mai amfani zama da wannan dan iska don haka Allah don rahamaka ka kawo kaddara ta sa an karaba Najeriya kuma a raba ta uku ba biyu ba a raba ta uku ya raba a ba su tasu inyamurai a ba tasu muku ba tsaya ga tamu ba shikenan ba amma ku zo kuna ta mai Allah shi ɗebe mai albarka ban mi bannan da sun kai mana ni yanzu idan sa akwai mai amfanin mi man yayi mana mu talakawa su manya suke shan man shi yasa ba su araba Allah ka bari yanga araba a ba kowa tashi kowa Allah ku kwashe tunun buka dauka har da gino ne haka iko sannan ina kira ga ahidda nan da Kanu a bashi Biafra a basu Biafra mu ko mai tsaye mu nan da yanga mu samu ta mu suna amma wace Najeriya mu sa mata wani suna shikenan an huta kowa ya ce in ka ga yaro na kí ẹgbọ́n kan tí màá yẹn sọ ó ní kó fún Yorùbá ní Yorùbá nation kó fún àwọn Ìgbò kí wọ́n fún wọn ní Biafra kó fún àwọn Haúsá kó máa jẹ́ àrèwá bí kó máa jẹ́ Nàìjíríà wọn lọ kó dẹ̀ fáwọn ọmọ Yorùbá ní Yorùbá nation ló bá tán náà mo fẹ́ bẹ̀ yín tẹ̀ ń wò mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ support channel wa financially gbogbo nílẹ̀ mọ̀ pé Masbi ó máa ń jáde lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn tó ń gbà míì ìpọ̀ lásìkò táwa yìí ó da gidi gan ká má sọ mí ìdí nìyẹn tí ẹ gbọ́dọ̀ support channel wa kò yí sí nǹkan tí ẹ rí tá à ń ṣe kò yí sí lójú yín ó lè dàbí nǹkan tó ní sí ṣùgbọ́n kò yí sí rárá kò rọrùn bó tilẹ̀ wù kó mọ kò rọrùn rárá àti rárá gbogbo ilẹ̀ mọ bí Nàìjíríà ṣe rí kò rọrùn ẹ má wò wá níran ẹ má jẹ́ kó sú wa fún ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún mo ti rẹ́nìkan tó kọ́ sí comment section pé mo ti rẹ́nìkan tó kọ́ sí comment section pé kì í ṣe ìdàkà nọ́mbà mi kìíní mi á dùn tí ó bá ti fẹ́ fún mi ẹ jẹ́ kí iṣẹ́ ìjẹ̀ síbẹ̀ ẹ jẹ́ kí n pe àká nọ́mbà yẹn pé 02141 68704 GT Bank 02141 GT Bank Zanu Village Olúwatósìn Amen. 021416874 GT Bank Zanu Village Olúwatósìn ẹ ṣé bàbá wa Kamilu tí ẹ bá wa post ẹ so correct sir 021416874 very good ẹ support brand wa ẹ support channel wa ẹ̀yin náà tẹ́ bá wò lọ wò bọ̀ ẹ rí pé tí kankan bá ṣẹlẹ̀ mo fẹ́ lè tí màá jẹ́ number 1 màá jẹ́ number 2 tó máa kọ́kọ́ gbé jáde before any other person ṣùgbọ́n kò rọrùn kò yí sí rárá Nàìjíríà kò bẹ́ẹ̀ anybody ṣeré òun lẹ ṣe rí tára ṣe táwa ṣe wà nínú àwọn tára kọ̀ọ̀gan torí kò ṣe dúró wò ẹ support channel wa à ń gbìyànjú àti get big laptop àti standard camera pẹ̀lú àwọn nǹkan tó wọ́n kàn kiri àwa lọ́gbọ́n ṣe studio yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ láì bèrè owó lọ́wọ́ anybody ṣùgbọ́n ẹni tọ́lọ́ máa fi sí lọ́kàn kẹ support wa à ń gbìyànjú àti ṣe studio yẹn díẹ̀ òjò àgbéwà kó ní gbé ọ̀dà lẹ́ o ẹ jẹ́ ká support iṣẹ́ tó dáa
ìdáwà ń ṣe yìí ó bẹ́tà ju àwọn celebrity tó máa jókòó sórí TikTok tí wọ́n máa sọ̀kan tí ò ní túmọ̀ tí wọ́n máa fún wọn ní gift tí wọ́n máa fún wọn ní star tí wọ́n máa fún wọn ní lion tí wọ́n máa fún wọn ní kinní kan oríṣiríṣi lórí TikTok. Nǹkan táwa ń sọ yìí ó ṣàǹfààní ju òróró tí wọ́n ń wù yẹn lọ. Tó bá jẹ́ DJ Síkìlò jókòó tó sọ̀rọ̀ báyìí mo mọ iye tó máa ti gbà. Ṣùgbọ́n àwa tá à ń ṣe mídíà tá à ń sọ bó ṣe nǹkan tí ẹ lè gbọ́ lórí newspaper, nǹkan tí ẹ lè gbọ́ lórí rédíò, nǹkan tí ẹ lè gbọ́ anywhere lórí Nigerian platform, nǹkan tí ẹ lè gbọ́ lẹ́nu àwọn blogger ẹ ń gbọ́ lẹ́nu tèmi pẹ̀lú àwọn kọ̀ọ̀kan náà. Ẹ support wa, ẹ support máa bí ti iṣẹ́ wa máa dúró òjò àdúrà kò lè gbé ọ̀dàlẹ̀ àṣẹ I love you. Ẹ má gbàgbé àkáǹtì nọ́mbà mi ni mo fi síbẹ̀ 021 41 68 704 náírà ni o náírà. Tó bá dẹ̀ pé dọ́là náà ní ẹ sọ sórí àmà ìgbà sí ní kọ́dúsọ̀ náà ni. Tó bá dẹ̀ pé fẹ́ fún wa ní any currency tàbí tó bá jẹ́ pé bóyá ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ kẹ́ tó ṣe anything ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Òdùdó àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀ I love you. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. Kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. Òtútù tí wọ́n ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. Baba wa, I got a sign. I don't want any S-man in the one land again. Stephanie. Yorùbá lẹ́wọ́n ní ìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá burú. Yorùbá lẹ́wọ́n